tó o bá lówó tó o lówó lọ́wọ́ nínú ayé o jámọ́ nǹkan kan. Tó o bá ní owó nínú ayé yìí o jámọ́ nǹkan kan. Kódà ní church tó o bá o jámọ́ nǹkan kan wọn ò lè rántí ẹ. Nínú ẹgbẹ́ kan tó bá jẹ́wọ́ lo tòṣì jù tó o lówó lọ́wọ́ o jámọ́ nǹkan kan. Òótọ́ ọ̀rọ̀ tó korò ni àwọn èèyàn òdẹ̀ kì í fẹ́ sọ. Nǹkan tí mo sọ yìí gan, àwọn ìránṣẹ́ Ọlọ́run mi, àwọn leaders wa nínú each religions wọn ò kì í fẹ́ sọ. Nǹkan tí mo sọ yìí àwọn babaláwo ló máa ń sọ jù. Nítorí wọ́n á jẹ́ kó yí ọ pé tó o bá lówó nínú ayé yìí o jámọ́ nǹkan kan. Àyàfi tí Ọlọ́run bá mọ̀ọ́mọ̀ kan ṣàánú ẹ̀. Tí ìdílé rẹ ò bá lówó, tí bàbá àti ìyá rẹ ò bá ní owó, tán tòṣì tí wọn ò ní owó, kó o tó jẹ́ èèyàn láyé yóò pẹ́. Àyàfi tọ́lọ́run bá ṣàánú ẹ̀. Gbogbo nǹkan tí mò ń sọ yìí Áfíríkà ló ti máa ń ṣẹlẹ̀ o. Àwọn tó wà ní abroad tó ń jẹ́ homeless tẹ́ pé wọn ò rí lé gbé, wọ́n bẹ́tà olówó míì tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí gan lọ. Nítorí oúnjẹ ọ̀fẹ́ sì wà ń bẹ̀. Ó sì lè lọ sáwọn ibì kan kó o jóúnjẹ ọ̀fẹ́. Ibo ló fẹ́ lọ ní Nàìjíríà sà tó máa jóúnjẹ ọ̀fẹ́? Tó o bá lè wà ní Áfíríkà yìí tá a wà yìí o, tó o bá lówó lọ́wọ́ o jámọ́ nǹkan kan. Ẹ sà, àdúrà tálíkà ò kì í tètè gbà, àdúrà olówó ló máa ń tètè gbà. Tó bá jẹ́ pé rọ́ ni ẹ já mi, àdúrà tálíkà kò kì í tètè gbà, àdúrà olówó ló máa ń tètè gbà. Now nínú ìjọ church wọ́n wá ń ṣe program kan lọ́wọ́, bóyá bíi 3 days program. Ìgbà tó wá di ọjọ́ kẹta àwọn èèyàn ti faraya, àwọn èèyàn bíi 500 peoples wọ́n ń gbàdúrà. Bí pastor ṣe ń pe àdúrà ní gbogbo wọn ń gbà, Olúwa ogun ayé mi o, ogun ayé mi o. After àgbà tí wọ́n wá gba àdúrà tán, pastor wa ní pé a nílò 7 million naira àbí 5 million naira láti fi complete project church wa. Èèyàn kan wá jáde láti inú ìjọ nínú èèyàn bíi 500, òun nìkan wá jáde wípé sà ẹ má worry, máa fún yín ní 7 million yẹn. Ẹni yẹn ó lè jẹ́ òmùtí, ó lè jẹ́ ni tí ìwà owó ẹ̀ gan mọ́, yóò dé jáde. Ó lè jẹ́ pé bóyá ọmọ ló ń wá àbí nǹkan kan ló ń wá, àbí bóyá nǹkan kan kàn ń dí iṣẹ́ ẹ̀ lọ́wọ́ ló ń wá o, ló fi wá sínú ìjọ o. Àwa ni pé pastor ẹ má worry, máa fún yín ní 7 million yẹn. Pastor àwa ni pé kí gbogbo ìjọ pátá, gbogbo èèyàn 500 yẹn pé kán nawọ́ sí, kán gbàdúrà fún arákùnrin yìí. Gbogbo nǹkan tó ń fẹ́ nínú ayé ẹ̀ kọ́ ló ń fún, wọ́n á dẹ̀ nawọ́ sí. Ẹ̀yin ti rí ìjọ kan tí wọ́n ní pé ó yá ẹnìkan níbẹ̀ yẹn tí ogun ayé ẹ̀ le gan, ó yá jáde wá síwájú. Gbogbo ìjẹ́ nawọ́ sí níbo? Olówó làdúrà rẹ̀ ń tètè gbà. Ẹni bá ní owó tọ́wọ́ rẹ̀ bá mú, ìwọ wá owó kan tó tóbi, ogun kan ló ń dà ẹ́ láàmú. Tó bá jẹ́ pé owó ọwọ́ ẹ mọ́, ìwọ lọ gbé fún wòlíì kan tó gbójúgbóyà tó mọ̀ pé àṣẹ Olódùmarè ń bẹ lẹ́nu ẹ̀. Kàn lọ sọ́dọ̀ ẹ̀ kó ní dádì nǹkan báyìí ló ń báyé mi fínra, ṣùgbọ́n ẹ bá mi gbà, ẹ bá mi fi ṣàṣẹ sínú ayé mi. Sà wòlíì yẹn lè lọ sórí òkè oṣù 3 nítorí tiẹ̀. Ṣùgbọ́n tálíkà tó kàn wá ṣàánú mi, ìyà ń jẹ mí, a kàn gbàdúrà fún yín, Olúwa kó báyìí ní yín pàdé, ẹ lọ rí àánú gbà, ẹ lọ rí àánú gbà, á dára fún yín, á dára fún yín. Lọ́gán òun ló tún bi wòlíì pé ẹjọ́ mi lówó mọ́tò. Wòlíì ni ó tún fún. Àdúrà rẹ̀ ó lè tètè gbà àfi tọ́lọ́run bá ṣàánú ẹ̀. Ẹ má yẹ ká parọ́ fúnra wa. Ẹni tí ò bá ti lówó láyé, kálukú ló ń wá ọgbọ́n dá sí ọ̀rọ̀ ayé ẹ̀ láti fi ṣoríire. Now before ní Áfíríkà tá wà yìí, tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ Kristẹni, kò sí nǹkan tó ń jẹ́ Muslim, kò sí nǹkan tó ń jẹ́ religion. Ẹ̀sìn àbáláyé ni àwọn baba wa ń ṣe. Ó nígbà kan wọ́n pe àwọn nǹkan kan ní pé à ń borí o, à ń yẹ àkọsẹ̀jáyé wò. Ó ní nǹkan kan tó ń pè ní àkọsẹ̀jáyé, nǹkan tó o gbọ́dọ̀ jẹ, ibi tó o gbọ́dọ̀ rìn sí, àwọn nǹkan tó o gbọ́dọ̀ máa ṣe. Ẹlòmíì wá ní pé tó bá ti jẹ́ ọmọ kinní kan o gbọ́dọ̀ máa wọ aṣọ blue, o gbọ́dọ̀ máa wọ aṣọ red, nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n nígbà tó mú religion dé, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti lọ. Àwọn tó mú religion wá fún wa wọ́n ní pé ẹ̀ṣẹ̀ ní gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ewé àtegbò ìgbà kan kò sí operation, kò sí pé wọ́n ń ṣe operation ní hospital. Àgbo ewé àtegbò làwọn èèyàn ń lò tó dẹ̀ fi ń tú àwọn èèyàn sílẹ̀. Nígbà yẹn náà àwọn àdàmọ̀dé wà, àwọn nǹkan tí àwọn èèyàn ń lò láti fi bà tàwọn èèyàn jẹ́ o. Now nígbà yẹn kò yẹ kó jẹ́ pé religion nìkan ló máa mú wá fún wa. Nǹkan tó yẹ kọ́kọ́ mú wá fún àwọn bàbá wa nígbà yẹn ni pé wisdom láti lè manage àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn àti civilization, òun lè yẹ kún fún wa nígbà yẹn. Kọ́ sọ fáwọn èèyàn pé báyìí lẹ ṣe máa ń ṣe àwọn nǹkan báyìí. Tẹ́ ẹ bá fẹ́ yẹ àkọsẹ̀jáyé wò, bóyá bàbá ọmọ àti ìyá ọmọ nìkan ni kó lọ síbẹ̀. Nítorí pé nígbà yẹn àwọn èèyàn máa ń misuse ẹ̀. Ẹlòmíà
kó àwọn ẹbí ẹ̀ lọ láti lọ yẹ àkọsẹ̀jáyé wò, wọ́n kẹ́gbọ́n wọn kábúrò wọn kó gbogbo wọn ẹ̀gbọ́n ilé ìyá ẹ̀gbọ́n ilé bàbá wọn kó gbogbo wọn lọ yẹ àkọsẹ̀jáyé. So gbogbo fámílì àti mọ nǹkan tí ọmọ kan fẹ́ dà ní ọjọ́ ọ̀la, wọ́n ti máa ṣàgùn sí. Now nǹkan tó yẹ kó sọ fún wọn ni pé ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́, bàbá àbí ìyá nìkan ni kó tẹ̀lé ọmọ ẹyọ kan tẹ́ bá fẹ́ lọ yẹ àkọsẹ̀jáyé wò. Ṣùgbọ́n wọ́n fún wọn ní religion, wọ́n cancel gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo nǹkan tó ń jẹ́ àkọsẹ̀jáyé ń sìn kò sí. Now àwọn kinní yẹn, àwọn nǹkan kan wà tí àwọn bàbá wa ń ṣe ńgbà yẹn náà tó jẹ́ pé kìí ṣe gbogbo ẹ̀ náà ní nǹkan bí. Ṣùgbọ́n religion yẹn ìgbà tó mú wá àwa Áfíríkà àwa gbà sí òdì. Àtèyí tó dá nínú nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀, àtèyí tí ò dá nínú nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀, àní pé kò dá náà ni. Àwọn èèyàn wá ń struggle láti lè jẹ́ èèyàn láyé. These religions of a thing, if you want to serve Jesus that they brought to us, then ojú ẹ̀ á pọ́n, wàá sin Ọlọ́run yẹn bí ẹni tó fẹ́ kú ni. Wàá gbàdúrà. Tẹ́ ẹ bá wo àwọn bàbá wa nígbà yẹn, àwọn bàbá wa nínú Olúwa, àwọn Apostle Ayọ̀délé Babalọ́lá, wọ́n ṣe gba ìgbàgbọ́ yẹn, wọ́n gbà á, wọ́n dúró tì í, wọ́n gbàdúrà yẹn, wọ́n dẹ̀ make sure pé wọ́n gba agbára yẹn nínú Olúwa, wọ́n dẹ̀ ń lò láti fi ṣiṣẹ́ ẹ̀mí àti iṣẹ́ ìyanu. How many Christians? Now ọmọ tán bá ní pé ọmọ mi ni o, tí ò bá ti ṣe nǹkan kan báyìí kò lè rógolè kò lò bímọ láyé. Now ẹ wá ní pé kó ṣe religion, pé kó gba Jésù, pé tó bá ti gba Jésù á rí gbogbo nǹkan tí wọ́n ní pé tó bá tó padà sí ìdí ọmọ mi ló máa tó lè rógolò, àbí? Yí pé kó gba Jésù, pé tó bá ti gba Jésù náà àwọn ògo tó máa rí lò ó sì máa rí lò nínú Jésù, ṣùgbọ́n yóò kúrò nínú ìgbèkùn yẹn, àbí? Ó yẹ kán máa sọ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, sórí tó o bá ti lọ sí ìdí omi tí wọ́n ní pé kó o wá kó tó rógo rẹ lò yẹn, tó bá jẹ́ pé inú Jésù nìkan ni ló fẹ́ dúró tì kó tó rí ògo yẹn lò, ẹ̀mí àáfẹ́ bọ́ o kó tó lè rógo yẹn lò. Torí tó o bá fẹ́ sin Jésù, wàá gbàdúrà bí ẹni máa kú kó o tó lè bọ́ lọ́wọ́ ogun ìdílé. Ó yẹ kó máa yànnàná ẹ̀ fáwọn èèyàn. Ẹ wo àwọn bàbá wa Apostle Ayọ̀délé Babalọ́lá, wọ́n láwọn bàbá yẹn gbàdúrà lórí òkè. Ibi tó gbàdúrà sí, àwọn ẹsẹ̀ ibi tó ti ń gbàdúrà ó dẹ̀ hàn. Nínú oòrùn, nínú òjò, wọ́n láwọn bàbá yẹn gbàdúrà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run mélòó la sì rí nísìn? Èèyàn wo mélòó tó ní òun gba Jésù Kristi lólúwa àtolùgbàlà òun, tó dẹ̀ fẹ́ kí ogun ayé òun ṣẹ́ nínú Jésù, ló lè ṣerú sacrifice táwọn bàbá yẹn ṣe kó tó rí agbára gbà? Gbogbo wa dẹ̀ ń pariwo adẹ̀ ní kó ogun ayé wa ṣẹ́, àdẹ̀ jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, nítorí àwọn bàbá yìí wọn ò tọwọ́ bọ àwọn ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sì sọ fún wọn. Àwọn bàbá yìí gba agbára. Jésù ọmọ Ọlọ́run gan tí wọ́n sọ fún wa pé ó wá sínú ayé gẹ́gẹ́ bí àkọsílẹ̀, ojú rẹ̀ rí tó láti ìgbà tán ti bí títí tó fi kú ìpọ́njú ni. Jésù Olúwa wa gan ó gbààwẹ̀ 40 days and 40 nights. After àgbà tó tún gbà á tán, èṣù tún wá, ó tún wá dán o títí tán fi nà á. Wọ́n nà á fún ẹ̀ṣẹ̀ tí ò ṣẹ̀. Ẹ jọ̀ọ́ o, ìránṣẹ́ Ọlọ́run mélòó àbí èèyàn Ọlọ́run mélòó, ọmọ Ọlọ́run mélòó ló lè sọ pé ẹ nà mí nítorí ẹ̀ṣẹ̀ àwọn 5? Jésù tán mú wá fún wa nìyẹn o. Ìdí àwa gangan tá a fẹ́ kógun ayé wa ṣẹ́, ṣáà ń wà bíi Jésù, a dẹ̀ fẹ́ kógun ayé wa ṣẹ́. And the funniest thing ni, ẹni tó bá ṣoògùn, oògùn a máa tètè jẹ́ ju àdúrà lọ. Inú ayé yìí tó o bá ń gbénú ayé, tó o ṣoògùn, tó o jáwé jágbò, tó o wá ọ̀nà àbáyọ fúnra ẹ, tó o gba nǹkan kan mọ́ nǹkan, tó o tún wá lè gbàdúrà, tó o wá rìn inú ayé, o ò lè tètè jẹ́ èèyàn láyé tí o bá jẹ́ pé ìdílé rẹ lówó, tí bàbá àti ìyá rẹ tí wọn ò bá ti lówó tó jẹ́ pé tálíkà ni wọ́n, tó o bá ṣoògùn, tó o gbàdúrà, tó o wá ọ̀nà àbáyọ fún ọ̀nà ayé rẹ, tó kàn rìn nínú ayé, tí bàbá àti ìyá rẹ ò dẹ̀ lówó, o ò lè tètè jẹ́ èèyàn. O wá ní àdúrà nìkan ló fẹ́ máa gbà. Sórí àdúrà nìkan yẹn lọ béèrè lọ́wọ́ àwọn tó ń gbàdúrà sóríire. Ẹlòmíà gbàdúrà bí ẹni pé ẹ̀mí ẹ̀ fẹ́ já kó tó di pé ogun ayé rẹ̀ á ṣẹ́. Àdúrà mélòó ni àwa Kìrìsìtẹ́nì sì ń gbà? Ẹlòmíà máa gbà àwẹ̀ lọ́wọ́, àwẹ̀ tí ó bírèkì ń 3, ó ti ń rẹ̀ ní 1 o'clock. Yes sir. Ẹni tó bá jẹ́ pé àdúrà nìkan ló fẹ́ máa gbà tógun ayé rẹ̀ á fi ṣẹ́, á lọ lò bí 70 days lórí òkè tó bá jẹ́ pé tálíkà ni àwọn òbí ẹ̀. Ẹ̀sà á gbàdúrà bí ẹni pé tí àyàfi tí àánú bá fọhùn fúnrú ẹni bẹ́ẹ̀ lókun. Ó dẹ̀ sọ nínú ọ̀rẹ́ ẹ̀, ó lè mi ó ṣàánú fẹ́ni tẹ́mi ó ṣàánú fún. Kò ní pé àánú yẹn máa kárí, kò ní pé àánú yẹn máa circulate sà.
automatically ìwọ tó bá jáde láti ìdílé òṣì tẹ́ ẹ̀ lówó ẹ̀sà òun tóun máa jìyà kó tó rúgbòlò. Torí ẹ̀ ni àwa generation sìn lẹ́lòmíín fi lọ ń gbọ́ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti lè dé èèyàn. Ẹ̀sà olówó mélòó ọlọ́rọ̀ mélòó ní generation tá a wà ń sìn, even ìránṣẹ́ ọlọ́run mélòó ọmọ ọlọ́run mélòó ló lè sọ wípé ọrọ̀ tóun ní, owó tóun ní, ilé tóun ní, mọ́tò tó ní, iṣẹ́ tó ní, owó tó ní, wípé Jésù nìkan lòun dúró tì ló dẹ̀ ṣe fóun. Ọmọ ọlọ́run mélòó ló lè fọwọ́ sọ̀yà pé òun ò pa irọ́, òun ò jí owó, ó jí owó politics, ó jí owó pé raw Jesus áńgẹ́lì ọlọ́run ló gbowó wá fún ẹ. Èèyàn mélòó ló lè fọwọ́ sọ̀yà? Mo mọ̀ pé wọ́n wà o, àwọn tí wọ́n bá ọlọ́run rìnrìn àjò, àwọn tó ń fi ẹ̀mí ara wọn lẹ̀, àwọn bàbá wa tó tẹ̀lé Jésù tọkàntọkàn tí ọlọ́run dẹ̀ mọ̀ọ́mọ̀ fún wọn ní ọrọ̀. Ṣùgbọ́n mélòó ló wà nínú ayé ń sìn? Olówó mélòó ló wà ní ṣọ́ọ̀ṣì tó lè sọ pé ọwọ́ òun mọ́? Wọ́n dẹ̀ ń gba owó lọ́wọ́ wọn ní ṣọ́ọ̀ṣì. Àwọn nǹkan kan wà tó ń fi pamọ́ fún àwọn èèyàn. Ẹ fi àwọn èèyàn, ẹ sọ òtítọ́ fún àwọn èèyàn. Ọ̀pọ̀ ènìyàn ló ń lọ ṣọ́ọ̀ṣì, àdúrà àwọn ò gbà. Olówó nìkan làdúrà rẹ̀ ń gbà nù ṣọ́ọ̀ṣì. Nínú èèyàn 50 tó lọ rí pásítọ̀ ṣọ́ọ̀ṣì láftà prayer, ẹ̀sà ó lè jẹ́ olówó 5 nìkan ló wà láàrin. Àwọn olówó 5 yìí nìkan ló máa mú envelope lọ fún dádì. Àwọn òyòkù dádì ni ó tún fún wọn lówó mọ́tò lọ́lé. Ọjọ́ wo ni ayé wọn tó fẹ́ dáa? Ìwọ tó bá dẹ̀ fẹ́ tètè rí nǹkan gbà nínú ayé yìí, wàá rúbọ ni. Àwọn olówó tó ń fún dádì ní envelope yẹn wọ́n ń rúbọ ni. Tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run gidi náà tó wá fún ní envelope, wọ́n á lo gbogbo ìpè wọn àti òróró orí wọn, wọ́n á fi gbàdúrà fún olówó tó mú envelope wá yẹn. Nǹkan tó ń wá látọ̀dọ̀ ọlọ́run á dẹ̀ fún. Tálíkà ní ìdí láti wake up. Torí ẹni ẹlòmíà fi tòṣì láti òwúrọ̀ ọjọ́ ayé ẹ̀ títí tí a fi kú, kò dẹ̀ ní jẹ́yàn. Wọ́n wá ní àyànmọ́ ni, ogun ìdílé ni. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́pọ̀ ìgbà, wọ́n á ní àfọwọ́fà ni ò jẹ́ kó jẹ́yàn. Ìgbà míì wà ó possible náà o, ṣùgbọ́n ìwọ tó bá wá fẹ́ bọ́ nínú ogun ìdílé, tó bá jẹ́ pé àdúrà ló bá fẹ́ gbà, tó o fẹ́ ṣoògùn, wàá lọ wá àdúrà rí. Kì í ṣàdúrà tí wàá máa gbà ní in between 2 days tí wàá máa wo TikTok. Irọ́ o, kì í ṣàdúrà tí wàá máa lọ sórí òkè tí wàá mú fóònù ẹ dání. Ayé ìgbà àwọn bàbá yẹn ẹ mọ sacrifice tó máa ń ṣe ni kí wọ́n tó lè gba agbára ẹ̀mí mímọ́ lásán. Ìwọ wá ní ogun jà ọ́, at the same time wèrè ọwọ́ ẹ̀ ń ṣe ṣìnà. Ogun jà ẹ́ o, ó ń gbà àwẹ̀ àtàdúrà, ìdí ló tún wò lórí TikTok o. Ẹni tó gun jà, òwò aládùúrà ẹ̀ ò gbà, kò lè gbà, nítorí ẹni ó bá máa gbàdúrà ṣẹ́gun á di wèrè síwájú Ọlọ́run. Gbogbo ọmọ ẹ̀yìn Jésù mi ìṣọ́ọ̀bíyà kan wà nínú wọn tó gbádùn kó tó kú. Ẹni tó jù sínú òróró, ẹni tó kàn má gbélé. Mo mọ̀ pé bọ́sù ti kọ ìtàn Jésù yẹn, wọn ò kọ ìyà tó jẹ dáadáa. Kó tó di pé wọ́n kàn yẹn mọ́ àgbélébù, ó gbé àgbélébù, wọ́n nà. Ìwọ kan dẹ̀ fẹ́ kó gun ayé ẹ̀ṣẹ́. Tó o bá ti lè ṣògùn tó jẹ́ pé àdúrà nìkan ló fẹ́ gbà, ẹ̀mí ẹ á jábọ́ wàá tún mú, wàá gbàdúrà. Tó bá jẹ́ pé ẹ lówó nídìílé yín tó o fẹ́ lówó, torí Ọlọ́run ò promise ẹ̀yin nìkan kan ní owó. Àlàáfíà, ẹ̀mí gígùn, ìtura, peace of mind, àwọn nǹkan tó promise wa nìyẹn. Bó máa wá ṣe wá jẹ́ èèyàn láyé tó máa lówó tó máa lọ́rọ̀, ọwọ́ ẹ̀ ló kù sí. Àní olówó mélòó ló wà nínú chọ́ọ̀chì tó lè ní pé owó tóun ní lónìí o, owó yẹn mọ́, òun ò parọ́ kó o jọ, òun ò jalè, òun ò mú kan mọ́ kan, wípé àdúrà lòun gbà. Kìí dẹ̀ ṣe pé bàbá ẹ lówó tẹ́lẹ̀, kìí ṣe pé bàbá ẹ ní bísínẹ́sì ilẹ̀. Olówó tó bá wà nù jọ, ìdà kó jẹ́ pé àti kékeré ẹ̀ bóyá ó rí lọ́kì kan, àbí bàbá ẹ lówó, bó tó bá jẹ́ pé tálíkà ní ìdílé rẹ tí wọ́n nìkan dẹ̀ fẹ́ jẹ́ èèyàn láyé, tó wá jẹ́ pé Áfíríkà yìí náà bí ẹ sí, especially Nàìjíríà, tó dẹ̀ jẹ́ pé àdúrà nìkan ló fẹ́ máa gbà. Mi ò encourage anybody kó lọ ṣògùn, ṣùgbọ́n tó bá jẹ́ pé àdúrà nìkan ló fẹ́ máa gbà, wàá múra. Tó o bá ṣe ń gbàdúrà, wàá máa ṣiṣẹ́. Ọ̀pọ̀ ènìyàn tó ń gbàdúrà ń sìn, wọ́n á gbàdúrà 1 hour, wọ́n á sinmi díẹ̀. Irọ́ o, Bíbélì ní ẹ máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀. Ọ̀pọ̀ ènìyàn tó ń gbàdúrà nítorí ogun ayé kò mọ tó ń pè ní àdúrà.
ẹlòmíì á máa gbàdúrà á fẹ́ kú sórí òkè nítorí ogun ẹyọ kan, ogun òkè ń tán nítorí ayé èṣù àti ẹ̀ṣẹ̀ la wà. So tó bá jẹ́ pé nǹkan náà èèyàn mélòó ló tẹ̀ lè fọwọ́ sọ̀yà pé owó tóun ní mọ́ ta ni èèyàn mélòó, ẹ má yẹ ká kúrò fúnra wa, èèyàn mélòó ló lè sọ pé owó tóun ní lónìí o gbowó Jésù ni. Ìwọ tó bá máa gbàdúrà jẹ́ èèyàn wàá múra tó bá jẹ́ pé o fẹ́ ṣoògùn wàá múra gidi. Àwọn ẹlòmíà ní pé kádàrá ni kéèyàn jìyà láti ọjọ́ ayé ẹ̀ títí di alẹ́ ọjọ́ ayé ẹ̀ títí tí ó fi kú. Bẹ́ẹ̀ ni náà kádàrá ni, ṣùgbọ́n tó bá wù ẹ́ ni kó gbà á kádàrá. Tó o bá fẹ́ gbà á kádàrá, ó mọ ọ̀nà àbáyọ sí ìyà ayé rẹ̀. Kálukú ló mọ ọ̀nà àbáyọ. Tó bá jẹ́ pé àdúrà ló fẹ́ gbà, ẹlòmíì máa lóun gbàdúrà àdúrà ò gbà. O tí ì kan agbami àdúrà ni. Ẹni tó bá máa jẹ́ pé àdúrà nìkan ló máa gbà o, wàá gbàdúrà bí ẹni tó ti ya wèrè. Wàá gbàdúrà yẹn gan bí ẹni tó ṣe tán ikú. Tó o bá wá lè gbàdúrà, wàá lọ ṣoògùn nítorí pé option 2 nìyẹn. Bó o bá wá ṣe é tó bá pì ẹ́ déédéé, tí ò bá wá pì ẹ́ déédéé, ṣùgbọ́n pé à ń gba kádàrá pé ẹ báyé ṣe rí nù, bí Ọlọ́run ṣe yan kádàrá, Ọlọ́run èèyàn kùyàn fún yàn. Ìwọ ni wàá yí ìpinnu májẹ̀mú kúrò. Jábésì wọ́n sọ ní ọ̀bọ̀n ìbànújẹ́ ni, ṣùgbọ́n kí ni ó yí ìpinnu yẹn kúrò lórí ayé ara rẹ̀, ó múra sí ọ̀rọ̀ ara rẹ̀. Sọ pé ènìyàn tó bá ń gbàdúrà tó bá ládùúrà òun ò tí ì gbà, ó máa gbàdúrà náà ní. Tó o bá lè ṣògùn ó lọ múra níbi tó ti ń gbàdúrà. Ọlọ́run dẹ̀ máa ń gbọ́, Ọlọ́run máa ń gbọ́ àdúrà, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé nǹkan Ọlọ́run máa ń slow nígbà míì, ó tún máa gbà náà ni. Lára àwọn ohun tó máa ń fa tí ẹlòmíì ò fi ní rògòlò láyé, kí wọ́n lọ tírèsì ilé bàbá rẹ̀ tàbí kó tírèsì bàbá àbí ìyá rẹ̀, bóyá ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ti ṣèkà fún èèyàn rí. Àìmọye ẹlòmíì wọ́n á já ọmọ sí lọ́dọ̀ wípé kó máa bá wọn tọ́jú ẹ̀, á dẹ̀ máa fìyà jẹ ọmọ yẹn láìṣẹ̀. Ó sì lè jẹ́ pé kádàrá ọmọ yẹn, ẹlẹ́dàá ọmọ yẹn ò gbà kéèyàn máa fìyà jẹ. Irú ọmọ ẹni yẹn máa wá kú lọ́la, á máa wá bá a dárò. Ẹni tó bá já ọmọ sí lọ́dọ̀ pé ẹjọ́ ẹ máa bá ń tọ́jú ẹ̀, tó bá ń fìyà jẹ, irú ẹni bẹ́yẹn ò kì í ṣe èèyàn gidi. Tó bá mọ̀ pé ò lè tọ́jú ọmọ, tó bá wá já sí ẹ lọ́dọ̀, tó bá fún ẹ pé ẹ máa bá ń tọ́jú ọmọ yìí, tó bá mọ̀ pé ò lè tọ́jú ẹ̀, tó lágbára àti tọ́jú ẹ̀, má gbà á. Má ṣojú ayé kán wá já ọmọ sí ẹ lọ́dọ̀ kan fún ẹ ní ọmọ pé ẹ máa bá ń tọ́jú ẹ̀, kẹ́ ẹ wá máa fìyà jẹ. Ẹ rántí pé ẹ̀yin náà bí ọmọ, ẹ rántí pé ẹ̀yin náà bí ọmọ. Kò dẹ̀ sí ìkà téèyàn ṣe láyé tó bá lọ yóò padà wá. Àmọyemọye ẹlòmíì tó ti fọmọ sí lọ́dọ̀ tó ti pa ọmọ yẹn lẹ́kún ẹkún alẹ́. Àmọyemọye ẹlòmíì tó fi ọmọbìnrin sí lọ́dọ̀ tí ọkọ ìyàwó ẹni yẹn dẹ̀ ń bá ọmọ yẹn sùn tó dẹ̀ ṣẹ́yún fún, tí ọmọ yẹn ò dẹ̀ lè bí ọmọ mọ́. Ẹ̀yin dẹ̀ ń gbèrò pé ọmọ tiyín máa rọ́mọ bí láyé, ẹ̀yin dẹ̀ ń gbèrò pé ọmọ tiyín máa jẹ́ èèyàn láyé. Torí ẹ̀ ló máa ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà míì tó jẹ́ pé ọmọ ẹlòmíì á kú lọ́jọ́ ayọ̀ ẹ̀, á máa wá bá wọn dárò, á ní mọ ìkà tí ìyá àbí bàbá rẹ̀ ti ṣe àbí bàbá rẹ̀ ti ṣe fún yàn. Ẹni máa rógòlò láyé, wàá múra.